ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dàbí mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògọ ẹgbẹ́ ẹ sọ pé orú mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ́dọ̀ owó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kọ́ bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọn gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. àtijọ́ mọ́ tó ló sọ fún yìí. tóbi tàtijọ́ mọ́. ẹ wà ní Isaiah 24 tẹ́ ẹ lọ kà Ọlọ́run ní tó bá ti yí ìlànà mi padà. Ó nílẹ̀ àṣà gbogbo àṣe bó ṣe rí fún atọrọ ló máa rí sáwọn ilé bó ṣe rí fún ẹni tó ń fúnyàn ló máa rí ẹni tó ń gbà. àti ìlànà Ọlọ́run padà owó ni gbogbo wa ń sìn. èkejì tí ò jẹ́ kádùrá túgbà máa sọ fún ẹ lénìí ẹni tádùrá bá fẹ́ gbà á ní sùúrù mírèkù là ń wá kiri jìbìtì ló dẹ̀ wà nídìí ẹ. magic ẹni ní sùúrù ìwọ tó fẹ́ jagun fún àjẹ́ bá ẹjà ò dẹ̀ délé ní o ti nígbàgbọ́ pé pásítọ̀ yẹn á gbà ẹ lọ́wọ́ àjẹ́ lénìí ìwọ tó yẹ pé tàjẹ́ bá tó bá gbà ẹ lọ́wọ́ àjẹ́ tá bá ń ṣiṣẹ́ àjẹ́ tá bá gbà ẹ lọ́wọ́ wọn má tẹ̀ tí wọ́n lọ rí fọ́ọ̀sì wá bá ẹ ìwọ tó bá ní sùúrù máa wá la máa ja gbogbo ogun ẹ̀ fún tán tó bá tilẹ̀ mi ìlọsọ̀dọ̀ pásítọ̀ yẹn mọ́ o pé kò mọṣẹ́ ogun mi ò ṣẹ́ o ìwọ tó yẹ pé wọ́n tún rí fọ́ọ̀sì wa à ń jà fẹ́ lómi lẹ́ẹ̀méje ká tún kọ́ńkà ogun fún tán ṣùgbọ́n wa máa lẹ́sẹ̀kẹsẹ̀ máa lọ sọ́dọ̀ bá ríran o lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ nǹkan àjẹ́ wa á rò pé lẹ́sẹ̀kẹsẹ̀ irọ́ ni o mo sọ fún mi ṣe magic mi ṣe miracle wọ́n á farabalẹ̀ àwọn títí wọ́n dá alábẹ́ wa wọ́n farabalẹ̀ dé wọ́n tún padà wá bàbá kíní yóò tí ì bọ́ sí àtúwò òbí tó ń tó gun wá tí ó gbogbo ogun làwọn adítọ́ ni àtúfàyà bẹ̀ àdẹ tábà ṣe gbogbo ẹ fún wọn tán inú wọn bẹ sí dùn wọn ò ní ìṣòro kankan àmì àwọn tó mo ṣiṣẹ́ fún tọ̀hún lọ ṣọ́ọ̀ṣì wọn ló pọ̀ jù. kí ni dídán. mo ti lẹ́ni tó lọ dìyà alájẹ mo ti lẹ́ni tó lọ dìyà ọ̀ṣun tó lọ ṣọ́ọ̀ṣì mọ́. ìgbà tó gbìyànjú sẹ́tàn. tó ń wò pé wọ́n sọ fún mi pé bàbá pé jìbìtì ló pọ̀ ní gbogbo àwọn òṣìṣẹ́ Ọlọ́run. àwọn àlàjù kò sí di ọ̀sà. wọ́n lọ dá wọ́n lọ òmò náà lọ lò wọ́n lọ jẹ òmò àwọn náà ti dẹni tó ń jíṣẹ́ fún yàn. bẹ́ẹ̀ mo sọ fún yín. àwẹ̀ wa ń kọ́ àwẹ̀ gbà àwẹ̀ gbígbà. ṣé gbogbo ogun náà ni àwẹ̀ lè ṣẹ́. ó ti o kì í ṣe gbogbo ogun làwẹ̀ lè ṣẹ́. ẹja wò. ẹlòmíín wà mo sọ mo láwọn ọmọ August ní Babangida àwọn ọmọ August tó máa ń gbà wẹ̀ jù àti níláàrin wọn á pẹ́ ìṣọ́ ọ̀run kí wọ́n sọ fún yìí àwọn kan wà tó bá jẹ́ alájé ọmọ tájí ẹ̀ bá bẹ̀ sí ṣiṣẹ́ tó bá ń gbà àwẹ̀ wà máa rówó ìṣòro á máa bá àwọn ọmọ ẹ̀ oríṣiríṣi àdánwò tó yẹ kó máa wọlé á máa wọlé torí iná ni àwẹ̀ iná láwẹ̀ àṣírí wà náà wẹ̀ nìyẹn. tó bá ń bá ẹ̀rẹ́ àwọn kan tó bá fẹ́ gbà yẹn tó bá dé olówó tó bá fẹ́ gbà yẹn síṣẹ́ má kọ́ gborúkọ ẹ̀ má lọ wádìí tó bá rí pé òun gbà àwẹ̀ wọn nígbà ẹ̀ síṣọ́ níbi iṣẹ́ wọn. tó mo sọ fún ẹ̀ èmi ìtọ́wọ̀ bá wọn bá ti tẹ́ lọ́dọ̀ ọjọ́ kẹta wọn gbéwèé fún ọ̀gá kò sí nǹkan tí mo ṣe máa ní kó máa lọ kó má bàa yí wọn jẹ́ ń bí. torí àwọn tó ń wá ń ṣiṣẹ́ wọ̀nyẹn ẹlẹ́mìí òkùnkùn ló pọ̀ jù tínú àwẹ̀ yẹn bá ti ń jó wọn máa sá. àwẹ̀ náà gbọ́dọ̀ tó pọ̀ jù. kò gbọ́dọ̀ pọ̀ jù. ṣùgbọ́n afẹ́gbàwẹ̀ 40 days 40 nights. jẹ́ ìṣàlàyé fún mò ń sọ fún àwẹ̀ pọ̀ tó mọ̀ pé àwẹ̀ wà wá máa jẹun. bẹ́ẹ̀ni. tí o mọ̀ pé àwẹ̀ wà tó ń jẹun wà máa jẹun ọdún èso dẹ̀ ń gbà wẹ̀.
irú àwẹ̀ wo tún ní. ẹ jẹ́ wá ṣàlàyé fún yín Àbọ̀yé. nígbà kan àwọn ọmọ mi náà máa ń fi ní ṣe yẹ pé bàbá yẹn alágbárí àwọn àlejò míì á wà wọn ní alágbárí ni bàbá yìí tí n bá ń jẹun tó bá pè é lóyìnbó máa ní mò ń bá ẹ̀wẹ̀ lọ ọmọ máa wò pé bàbá yìí oníjìbìtì lélẹ̀. Ẹ lè ṣú ẹ lọ́wọ́. mo jẹun o Iyán gidi. èyí tó ń jẹ gidi. Ṣàwọn yín tó ń wọ ìgbé bàbá. máa ní pé mò ń gbà mí sí ipa àwẹ̀ kújọ́ mẹ́ta o mo lè ń jẹun. ọjọ́ kan àwọn àlejò kan wá bí wọ́n fẹ́ wá pé kí n gbàdúrà fún wọn wà tó ń bọ́ wọn ní dáadáa àwọn fẹ́ lọ tọ̀ ilẹ̀ náà gbà lọ ilẹ̀ náà oníjìbìtì bàbá oníjìbìtì nígbà tó wáyé ọjọ́ kan àwọn ọmọ mi wà tí gbọ́n ẹ̀rọ wà mo ṣe wá àwọn kan wà bó ní pọ́blẹ́mù wá sí àwọn yẹn fún ló wá padà dé ó dúpẹ́. Bọ́yì bàbá irú àwẹ̀ wo. jẹ́ sọ ó dúpẹ́ ẹni náà ló gbé kíní ìwà ẹ̀wò òun ló gbé kíní ìwà ní ìjẹta. Wow. Plasma TV. Bẹ́ẹ̀ni. Tẹlifíṣàn ńlá ni o. Wow. Màlá. LED ni o. LED. tí ó ṣe é sì mo wá kọ́ Ìtẹ́fítà abalọ́ rẹ̀ rí o. mo wá kọ́ ní LED. mo kọ́ láàwẹ̀ yẹn póun ló lágbára jù nínú àwẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ wẹ̀ omi ò gbọ́dọ̀ kanra ẹ tó ń bá ti kanra ọ bírékì àwẹ̀ yẹn ni ó láwọn míì tó ń jẹ́ tí mò ń gbàdúrà fún wà nílò ìbò tí àwọn ọmọ sábà ń fún wọn jù. Àwẹ̀ tẹ́ ń gbà yẹn. àwẹ̀ tẹ́ máa gba omi ò gbọ́dọ̀ kàn yín lára Ẹ jẹ́ ká o mọ̀. ò gbọ́dọ̀ brush o lè jẹun o lè mú mi o ò gbọ́dọ̀ súnmọ́bìnrin Ọba yà lọ́kùnrin tábà. àtàwà yan affect Omi ti pa wá. o lè mú mi but o ò gbọ́dọ̀ bomi sára Ti o máa. ò gbọ́dọ̀ bọ ojú o ò gbọ́dọ̀ lo lọ́fíńdà Ọgbọ́dọ̀ sábà. Ojo gbọ́dọ̀ parí. Ojo ńkọ́. o ò gbọ́dọ̀ lọ sójú Ọgbọ́dọ̀ sábà. o kò sí ọ̀nà ìlòsùn kò ní kó ti mọ̀ kó sí nǹkan kínú anything ní omi kò gbọ́dọ̀ kan lára Tí tọ́jọ́ yẹn fi pé. bí tá àṣẹ wa kì í fún ọ láṣẹ tá bá fún ọ láṣẹ tó bá ní ẹni báyìí kó ya wèrè tó bá ṣe ẹ tó bá dọjọ́ kẹta ya wèrè ìyẹn la gbé sílẹ̀ fún wọn ẹni tá bá kọ́. Ẹ̀yin sì mọ̀. mo máa sá àwọn ọlọ́pọ̀ jù náà àwẹ̀ tí mo ń gbà. Ẹ mọ̀ dáadáa. so àwọn ọmọ mi ọjọ́ ìlà ọmọ mi jókòó náà Wọ́n ti jẹ yẹn. mo ní mo wá sọ lórí ọmọ ní àwọn ọmọ mi mo ní jìbìtì náà máa ń pè mí nígbà tó bá ń jẹun tó bá lè sọ pé mo wà nú àwẹ̀ àwọn tó ti mọ̀ mí tí mo ṣiṣẹ́ fún wọn ti mọ̀ tó hàn lágbára àwò pé láti máa ráyè máa àwẹ̀ tí mo mú fún wọn ká láti jagun ó wà àwẹ̀ pọ̀ oríṣiríṣi àwẹ̀ oníhòòhò wà òun ni àwọn wòlé jemaya gbà àwẹ̀ odi wà odi ó pé lóríṣiríṣiríṣiríṣi àwẹ̀ pọ̀ Bàbá. wọ́n fi ń gbà yàn sílẹ̀ bọ̀ bó o bá ṣe nímọ̀ tó ni ètò kó lọ kọ́kọ́ báìbù ní Ṣàngó tàbí kó lọ rìdíìmù kó lọ sí kíní kó wá máa para ẹ pé o ti nímọ̀ Bàbá nínú. ìmọ̀ báìbù yẹn ló ní story ló ní o ní practical làgbà. Bàbá nínú nǹkan tí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.